ǹjẹ́ wàhálà ńlá kọ́ wá leléyìí bí? Bàbá Adébáyọ̀ wọ́n fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé lóòótọ́ ni Prophet Olu Alo lùyàwó ẹ̀. Bàbá Adébáyọ̀ ló sọ ọ̀rọ̀ yìí níbi ètò nínú ilé ìjọsìn wọn kan. Níbẹ̀ ni ọ̀rọ̀ ti jáde sójú òpó ayélujára táwọn èèyàn sì ti bẹ̀rẹ̀ sí gbé báyìí bí ẹni gbégbá ọtí. Yorùbá ló ní ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀, eegun aláré. Bàbá Adébáyọ̀ ò ṣàìfikún pé kódà ẹ lè wá gbé àwọn o, ṣùgbọ́n àwọn ò sọ tàwọn. Níbi ọ̀rọ̀ wá dé dúró yìí ni àwọn èèyàn ti ń wí pé ṣé ẹ̀mí mímọ́ náà ló ṣàfihàn eléyìí fún bàbá Adébáyọ̀? Bákan náà làwọn kan ń sọ pé ẹ gbọ́ kẹ́ ẹ sì lọ tún gbọ́ dáadáa. Bàbá Adébáyọ̀ wọ́n ti máa ń sọ̀rọ̀ tipẹ́ tí sì rí bẹ́ẹ̀. Wọ́n ní ọ̀pọ̀ irú ẹ̀ ni wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ ṣáájú tó sì wá di ṣíṣẹ. Wọ́n ní ọ̀rọ̀ tí Prophet Olu Alo yìí ló jẹ́ ọ̀kan gbòógì lára ọ̀rọ̀ tí wọ́n ti sọ ṣáájú láwọn ìgbà kan sẹ́yìn. Wọ́n dákọ àwọn tí wọ́n ní Prophet Olu Alo àti ọba ìlú wọn tó ń ti àwọn míín mọ̀ wípé agbára kan ó wà yàtọ̀ ságbára Ọlọ́run eléyìí tí Prophet Olu Alo tó ń lò. Ní báyìí Maureen náà kò ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́ léhà tọ̀dọ̀ tiẹ̀, ṣùgbọ́n ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí eléyìí lẹ́wò nínú fídíò tẹ̀ ń wò lọ́wọ́ yìí. Tóbi Fáṣùgbà ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún BEMBEYEKE TV. ó sọ fún ìránṣẹ́ Ọlọ́run kan. I was telling the man of God mo ní wòlíì kan tán ló lóyàwó ẹ̀, ó lò ní o. that one prophet, that people were after him, that he used his wife, that he actually used his wife. mo ní ṣèbó lórí burúkú ní gbogbo yín nígbà tẹ́ ẹ fi ẹ̀mí Ọlọ́run sílẹ̀, báwo lẹ ṣe fẹ́ rí ìmọ́lẹ̀? I say you are all unfortunate people. When you've left the Spirit of God, how are you going to see the light? mo ní wó kọ́lẹ̀. I said, write it down. kó o lè mọ̀ pé Ọlọ́run rán mi. For you to know that God sent me. Ibi ìyàwó ẹ̀ farapamọ́ sí. Where the wife is being tó fi kept. jẹ̀rora tó ń kú lọ, àṣírí ibẹ̀ máa tú. Ẹ̀yin tèmi, mo kí yín bí tẹ́ tí wà jákèjádò àgbáyé. Ṣé rí, mo fẹ́ ṣe àfihàn fídíò kan fún yín lórí ọ̀rọ̀ bàbá Adébáyọ̀, Prophet Adébáyọ̀ àti bàbá Olu Alo, Prophet Olu Alo, lórí ọ̀rọ̀ ìyàwó wọn àti lórí ọ̀rọ̀ Maureen. Màá gbé àwọn ọ̀rọ̀ kan jáde torí bàbá Adébáyọ̀ sọ pé ọ̀rọ̀ ẹ̀mí làwọn ń sọ, wípé lóòótọ́ àti lódodo pé àwọn lè kọ̀ǹfàmù ẹ̀, wọ́n ń kọ̀ǹfàmù ẹ̀ tí ẹni wípé Prophet Olu Alo pé wọ́n ti lo ìyàwó wọn. Wọ́n ní lóòótọ́ pé wọ́n lo ìyàwó wọn bí wọ́n ṣe sọ̀nà. Wọ́n ṣàmù pé tá a bá ń sọ̀rọ̀ nípa èèyàn kan, àwa ò ṣe wòlíì àìṣe kankan, àórí nǹkan kan, ṣùgbọ́n táwọn sọ báwo náà sì ṣe sọ, àti pé gan ọ̀rọ̀ ìyẹn ìgbà tí wọ́n bá Maureen sọ, Maureen náà jáde ó sọ̀rọ̀ lórí ẹ̀, eléyìí tí àwọn èèyàn fi ń sọ pé ọ̀rọ̀ ẹ̀mí ká má lu ọ̀rọ̀ ẹ̀mí pé òun ni ọ̀rọ̀ pé ìwádìí àti ẹ̀rí máa jẹ́ mi ìṣòwò ni ó wà ńlẹ̀. Bọ̀ ṣe àwọn pé ìlú gangan ni àwọn kan ní à ń sọ̀rọ̀ ẹ̀mí, tọ́rọ̀ ti rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ nìyẹn, wípé ó rí bẹ́ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbàgbé wípé ní ọ̀pọ̀ ìgbà ni ọ̀pọ̀ àwọn wòlíì yìí lọ́pọ̀ wọn ó sọ nǹkan tí ó sì ní rí bẹ́ẹ̀. Àwọn ìyàwó tó sọ pé Tinubu kò ní dépò ààrẹ, ṣùgbọ́n Tinubu ló wà lórí ipò ààrẹ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ní Buhari, ààrẹ Muhammadu Buhari tó jẹ ńgbà yẹn, ààrẹ àná, wípé yóò tiẹ̀ kú sórí ipò ni kò lè parí ẹ̀, ṣùgbọ́n parí ẹ̀ pẹ̀lú àwọn nǹkan míì tèmi tí mo ń rí láàrin àwọn wòlíì kan tá a sì ti ń gẹ́gẹ́ bí iṣẹ́ oníròyìn, iṣẹ́ ìwádìí tiwa ó ń já mọ̀ wípé ọ̀pọ̀ ọ̀rọ̀ wọn ò ṣe é gbára lé ní 100%. Ṣùgbọ́n ìyẹn ò tún ní pé kéèyàn ọmọ tún di òmíì mú. Èmi ìbọn bá sọ a máa rí bẹ́ẹ̀.
so ìyẹn gan ni yóò jẹ́ kí n ṣe àwọn ètò kan láwọn ọjọ́ iwájú láti béèrè pé kí ni ìyàtọ̀ tó wà láàrin aríran àti wòlíì, seer and prophet. So ṣùgbọ́n ká má fa ọ̀rọ̀ gùn jù, ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ lára àwọn nǹkan tí ó jẹyọ tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú fídíò yìí. Tèmi tí ń tòótọ́, èrò ti yín ni ẹ jẹ́ á mọ̀ lójú òpó ìfi èrò ẹni hàn sí. Ẹ jẹ́ á mọ̀ èrò yín. Mo mọ̀ pé ìlú gángan lọ̀rọ̀ ilé ayé o, bó bá kọ wájú sẹ́nìkan yẹn ni ó kọ sọ́mọ ẹlòmíì. Láìpẹ́ màá wá ṣe àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú àwọn kan tí mo lè sọ pé ọ̀rọ̀ kàn wọ́n náà lórí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n ẹ subscribe ẹ bá wà fúngbà àkọ́kọ́, so that àtìgbà tá a bá gbé àwọn nǹkan yẹn jáde ẹ láǹfààní àti rí, a sì jọ máa tẹ̀síwájú láti máa fi àwọn ohun tí ń lọ láwùjọ wa tó yín létí. Mo wá sójú amóhùnmáwòrán yín, Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ tèmi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Ẹ farabalẹ̀, ẹ máa wo àlàyé ọ̀rọ̀. ó sọ fún ìránṣẹ́ Ọlọ́run kan. I was telling the man of God mo ní wòlíì kan tán ló lo ìyàwó ẹ̀, ó lò ní o. that one prophet that people were after him, that he used his wife, that he actually used his wife. mo ní ṣèbó lórí burúkú ní gbogbo yín nígbà tẹ́ ẹ fi ẹ̀mí Ọlọ́run sílẹ̀, báwo lẹ ṣe fẹ́ rí ìmọ́lẹ̀. I say you are all unfortunate people. When you've left the Spirit of God, how are you going to see the light? mo ní wó kọ́lẹ̀ I say, write it down. kó o lè mọ̀ pé Ọlọ́run rán mi. For you to know that God sent me, ibi ìyàwó ẹ̀ farapamọ́ sí where the wife is being tó fi ń kept, jẹ̀rora tó ń kú lọ, àṣírí ibẹ̀ máa tú. where the wife is kept, or where the wife is and she's in pain, she's dying, the secret will be exposed. sọ fún pásọ yẹn last month. I told that pastor last month. nígbà tá a máa wò ó this month, That time we're going to check it this month. Maureen ló tú àṣírí. It was Maureen Badejo that exposed, that traveled all the way to where the wife is and God her. bó ṣe sọ fún Maureen jẹta pé Maureen pẹ̀lẹ́ o. I told Maureen 3 days ago torí ohun tó sọ yẹn òótọ́ ni o. ó That- lò ní. that what you said, that it is true, he used his wife. kán wá gbé mi. Let them come and arrest me, pick me up. ìwà burúkú tí a ní. Our bad bí ayé wa attitude, kò jọmọ́ ti Ọlọ́run. a lè Our- máa ṣe bí ènìyàn Ọlọ́run. our a máa ṣe bí ènìyàn lifestyle, Ọlọ́run. our lifestyle does not depict that of a child of God, but we'll be able to see we are a child of Adẹ̀lá wa ojú God. Ọlọ́run. I will say- à ń gbénú àwọn ayé ibi ayé ìkà. a dẹ̀ tún sọ pé à ń finú inú ìgbé ayé tá à ń gbé yẹn a máa fi wá Ọlọ́run. a lè rí ọ̀ǹtì tí a bá yí padà. We are living ungodly ẹ yí life, padà. and we are Ẹ using our padà godly life to sọ́dọ̀ seek Ọlọ́run. God. Let's repent. Sóhun àtijọ́ nù. Let's come back to God. Forget your old ways. Come back to God. Èṣù ń ra wáyé lójoojúmọ́, ó ń ra wáyé, kò tiẹ̀ jẹ́ ká mọ̀ wípé dídé Kristi kò pẹ́ mọ́. À ń gbénú ìwà ìkà àti olórí àtọmọ ẹ̀yìn àti pírẹsidẹ́ǹtì àti gómìnà àti mínísítà àti rẹ́fẹ̀rẹ̀ bishop prophet evangelist kátólíìkì CAC rìdíìmù apostoli ẹ̀sẹ̀lẹ̀ kérúbù kéràbù. À ń gbénú ìwà ibi. Devil has given tó fi ń us ṣàyọ̀yọ̀. Devil has given us a reprobate mind. We are doing evil regardless of whatever we call ourselves, and we are rejoicing in it. Ẹgbẹ́ ó mà ṣe ẹ jẹ́ ká rìnrìn àjò ìgbàgbọ́. Let's go through nínú ìwà rere nínú This ìwà journey of òtítọ́. Christianity, a fi ọkàn máa ń pèrè with ẹ pásọ good attitude. òun fi ọkàn bá wọn kan jà. You call yourself a pastor, you are find some people with your spirit, with your heart. mo sọ fún bàbá wa Kẹ́hìndé ọ̀la lánàá nígbà tó wá bá mi lé wọn làwọn wá wò mí. mo ní bàbá ẹ má bínú sáà o ẹ bá ń béèrè lọ́wọ́ Ọlọ́run ṣé máa dọ́run. When our father Kendela came to my house yesterday to check on me, I asked him, I said, sir, please, can you help me ask God if I will make heaven? kí n lè tètè mọ ìgbésẹ̀ tí máa gbé. So that I will know the next step I'm going to take. kí n lè máa gbógun téṣù tó báyìí kó tó wá jẹ́ pé mi náà wà rí lọ́rùn àpáàdì. I can't wage war against the devil like this, and I will not probably go to hellfire. ẹ ní ìwà rere. Be of good attitude.
ẹ change ìgbé ayé yín. Change your lifestyle. ẹ yọ̀ǹda ọkàn yín fún Ọlọ́run. Surrender your heart to God. èmi dá dúró ni o. I'm on my own. mi ò lọ́rẹ̀ẹ́ o, mi ò lẹ́bí. I have no friends. àdùmádàrú lèmi. No family. I'm a lone ranger. mi ṣàfarawé anybody. Not copying anyone. mi ìgbéra mi ń jà má jà fún mi. I'm not fighting for myself. Don't fight for me. It's only God that can fight for me. ẹ jẹ́ àjọ rìnrìn àjò ìgbàgbọ́ yìí nínú ìwà rere. Let's go through nínú òtítọ́. this nínú journey. ìbẹ̀rù Ọlọ́run. nínú ìfẹ́. In love. ìfẹ́. In love. a lè kíra wa a máa mọ́ra wa lójú. We iron each other. ọ̀rẹ́ Backbiting. àdẹ̀wà Speaking ill of each other. And we've come here to pray. Pray. ẹ̀rí ẹ gbàdúrà mú bẹ̀ yẹn kún fàdúrà o. Please, I beg you, pray, be full of prayer. Ó ní àwọn nǹkan tó ṣẹlẹ̀ tí kò yé wọn rárá. Mo dẹ̀ fẹ́ jẹ́ kí gbogbo ẹni tó ń gbọ́ mi nílé lóko kó gbọ́ mi dáadáa. Mo máa sọ nǹkan tí Pastor Adebayo sọ nípa ọ̀rọ̀ ìyàwó Olu Alo. Ó confirm ẹ̀ fún mi pé Olu Alo lo ìyàwó ẹ̀ ni. Bọ̀ ẹ jẹ́ a ṣe sùúrù. Èmi ò kì í ṣe prophet o. Tèmi ni kí n lọ ṣe ìwádìí. Tèmi ni kí n lọ ṣe ìwádìí. Bọ̀ wòlíì làwọn. Wòlíì ni Olu Alo. Wọ́n dẹ̀ confirm ẹ̀ pé àwọn dẹ̀ sọ wọ́n wá síbí báyìí mo ní oríṣiríṣi mo ní ìyàwó fún ara ẹ̀ confirm pé ọkọ òun lo òun. Pé ìdí ẹ̀ tó ń fi ń gbẹ nìyẹn. Ṣé ẹni tó gba ìlú Olu Alo bá sọ pé Olu Alo òṣù òògùn kò sínú ẹgbẹ́ irọ́ ló pa. Ọba ìlú yẹn gangan ló sọ fún Ẹ̀sáyà kó gbé Olu Alo rìn. Kò ní any problem pẹ̀lú ẹ o. I love what people are doing. I love what Rotimi is doing. Olọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. My name is Maureen Badijo. Unstoppable Maureen lèmi. But tonight's own, ó wà loaded. Ó ní mo ti sọ fún yín pé mi ò wá sọ̀rọ̀ Olu Alo mọ́. But with the look of things, ó ní àwọn kankan tí mo gbọ́, but mo gbé sára. But to be sincere with you, láti ìgbà tí Prophet Adebayo ti ṣe fídíò jáde. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, tèmi náà bá ní nǹkan ìkọ̀kọ̀ lórúkọ Jésù àṣírí tèmi náà máa tú. Àmì o Jésù. Gbogbo ń tẹ́ sọ pátápátá òtítọ́ ni. Nígbà tí arákùnrin lọ́mọkùnrin dé orí òkèèrè ọ̀dọ̀ bàbá Ṣàmì àdúrà ló dé sí. Ìyẹn Olu Alo o. Ìkan wà wọ́n pè ní níyì òní. Ọ̀dà bàbá Ṣàmì àdúrà náà nìyẹn wà. Lẹ́yìn ẹ̀, Ẹ̀sáyà ọmọ abẹ́ bàbá Kẹ́hìndé ọ̀la ni. Ìgbà tí ò lè dúró kò lè fara dàyà ló sá kó lọ́dọ̀ bàbá yẹn Ẹ̀sáyà gangan. Ọláòdélé olùdélé ni. Ẹ̀gbọ́n báyìí ló sá kó lọ́dọ̀ bàbá yẹn. Wọ́n ṣe ń lọ orí òkè káàkiri ló dórí òkè èrè o. Ṣé ẹni tó gba ìlú Olu Alo bá sọ pé Olu Alo òṣù òògùn kò sínú ẹgbẹ́ irọ́ ló pa. Ọba ìlú yìí gbogbo ń tẹ́ ẹ sọ òtítọ́ ni. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, tèmi náà bá ní nǹkan ìkọ̀kọ̀ lórúkọ Jésù àṣírí tèmi náà máa tú. Àmì Jésù Kristi. Gbogbo ń tẹ́ sọ pátápátá. Òjó Olúmúyìwá oníkọ̀rẹ́ẹ̀tì. Nígbà tí arákùnrin lọ́mọkùnrin dé orí òkèèrè ọ̀dọ̀ bàbá Ṣàmì àdúrà ló dé sí. Ìkan wà wọ́n pè ní níyì òní. Ọ̀dà bàbá Ṣàmì àdúrà náà nìyẹn wà. Lẹ́yìn ẹ̀, Ẹ̀sáyà ọmọ abẹ́ bàbá Kẹ́hìndé ọ̀la ni. Ìgbà tí ò lè dúró kò lè fara dàyà ló sá kó lọ́dọ̀ bàbá yẹn Ẹ̀sáyà gangan. Ọláòdélé olùdélé ni. Ẹ̀gbọ́n báyìí
ló sá kúrò lọ́dọ̀ bàbá yẹn. ṣe fẹ́ kí your godfather ni ẹni sùúrù. wọ́n ṣe ń ran orí òkè ká. ṣe fẹ́ kí block ẹ̀ dànù ni mi ò ráyè ṣe fẹ́ kí block godfather tó bá disturb yín màá block ẹ̀ dànù mẹ́wàá ẹ̀ kò tó mi mú mi ò ràn mo dẹ̀ sì máa jókòó play gbogbo every goddamn thing mo ì máa jókòó play gbogbo all goddamn thing okay it's distracting you guys mo ń wà máa yọ̀ dànù ṣe jẹ́ yọ̀ dànù. ẹ má bínú mo ti block ẹ̀ dànù ó ti gba rapture so ẹ jẹ́ a sọ̀rọ̀ wa. káàkiri lórí òkè èrè o. ṣé ẹni tó gba ìlú Olú Alo bá sọ pé Olú Alo òṣù kò sínú ẹgbẹ́ irọ́ ló pa. ọba ìlú yẹn gangan ló sọ fún Ẹ̀sáyà kó gbé Olú Alo rìn pé kó mú i. òtítọ́ ni mo bá yín sọ o. ìlú èrè ò yẹn àwọn olóòótọ́ pọ̀ngbọ́n sì wà níbẹ̀ tí wọ́n lè ẹ lè gbé àwọn aṣojú yín kan lọ fi mú sílẹ̀ ẹ gbọ́ wírí. àìmọye obìnrin náà ti báyé wọn jẹ́ wọ́n ti lo ògo wọn dànù torí bàbá Sàmí Àdúrà yìí tó lóòótọ́ èèyàn rí àṣírí. mo ṣe bàbá Sàmí Àdúrà yìí wà láyé. bàbá Sàmí Àdúrà wọ́n ti pa wọ́n ti pa bàbá Sàmí Àdúrà. tọ́rọ yóò tọ́ ni bàbá yẹn àwọn CAC gidi ni bàbá yẹn torí òótọ́ ni bàbá yẹn dúró lé lórí wọ́n ti pa wọ́n di pápá di kùkù pẹ̀lú àwọn alàgbà orí òkè àwọn ìgbìmọ̀ orí òkè ìgbà kan kòkò kan Ẹ̀sáyàdì ó kó gbogbo wọn yọ fowó tọ̀ wọ́n ó ṣe bá délé kan náà fi lé bàbá Sàmí Àdúrà sí ìsàlẹ̀ díẹ̀ ó wá lọ bẹ̀rẹ̀ tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ orí òkè yẹn nísàlẹ̀ díẹ̀ lérí òbẹ̀. bàbá yẹn mọ àṣírí gbogbo wọn pátá torí ẹni wà lórí òkè ìlú àjìnà rí ẹ máa kọ́kọ́ kan èdò kẹ́ ẹ tó dé èrè o tẹ́ ẹ bá ń bọ̀ láti Iléṣà. ó kàn dín lọ́jọ́ kan èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ẹ̀ bóyá ẹ mọ̀ mí dáadáa. ẹ mọ̀ mí lọ́dà Sàmí. because kò sí ohun tí Àṣàbí ò mọ̀ nípa mi kò sí ohun tí Àṣàbí ò mọ̀. ẹ̀yin èèyàn mi this is the first time tí màá bá Prophet Adebayo sọ̀rọ̀ mo kàn wà nínú yàrá ni mo kàn ná pè because gbogbo yín pè mí ẹ̀ ń send message kí ló bá Prophet Adebayo sọ and you know èmi ò ní parọ́ kankan ṣé ní gbogbo ẹ̀yin pastor bọ̀ ẹ jẹ́ agbọ́ lọ. ilẹ̀kùn lé mi ṣe sílẹ̀ fẹ́ ní bọ́dì ilẹ̀kùn yàrá mi ṣe sílẹ̀ fẹ́ ní bọ́dì èmi ìdí nǹkan kan téèyàn ń gbé pamọ́ màá sọ òótọ́ màá dúró lórí òtítọ́ ni máa kú sí. àwa ṣèpàdé kan níjò lọ́dún yẹn náà. láì yẹn cut off bíbá ibà ó máa join padà. bóyá 1999 or 1999 bóyá 2000 ní ọmọkùnrin tẹ́ ẹ̀ pè Olú Alo yìí wá. ṣé ẹ gbọ́ o. ló kúnlẹ̀ wájú mi bàbá ẹ bá wa béèrè fún agbára Ọlọ́run dágbára lu àwa náà bàbá ìjọ ẹ ṣàdúrà wa èmi wá sọ fún lọ́jọ́ mo ní ìwọ yìí tó máa tó dìdàkudà mo ní ìwọ yìí máa dìdàkudà tó bá yà ká ló jẹ́ni tí etí rẹ̀ ṣí ká ló jẹ́ni tó ń lọ sọ́run tó mọ Ọlọ́run dáadáa ó yẹ kó padà wá pé bàbá ohun tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan yẹn kò yé wò àbábá gbàdúrà gbà yẹn Ẹ̀sáyà gangan àtọ́ba èrè o àwọn náà bá yé Olú Alo jẹ́ Olú Alo fúnra ẹ ti wá rìn ju Ẹ̀sáyà àtọ́ba ẹ̀ gan lọ ẹ̀gbọ́n báyìí ó lọ ọmọbìnrin yẹn ni. ṣé gbọ́
òótọ́ ni mo bá yín sọ o. náà kó ṣàánú wa. ó ń lò ní kò sí kankan bẹ́ẹ̀ ẹ pé Gbénga káàṣírí wọn ti tú káàṣírí wọn tó tú ni mo ti sọ fún Gbénga pé àìsáyà Olúalọ lágbájá Súlẹ̀ káyìn tó tó àṣírí Súlẹ̀ náà káyìn tó tó àṣírí Olúkọ̀yà káyìn tó tó àṣírí Samson Ayọ̀rìndé èmi sẹ́mi tó àṣírí ẹ̀ mo bá yín sọ̀rọ̀ yìí Samson Ayọ̀rìndé èmi sẹ́mi tó àṣírí ẹ̀ mo bá yín sọ̀rọ̀ yìí. Orí òkè tó yẹ lolúwa ti máa ń tó àṣírí gbogbo wọn fún mi títí gan-an o àròyé dé gbogbo everybody. Everybody. bẹ́ẹ̀ni. ṣé ẹ ti gbọ́ mi ní kọjá ibi tí mo délé ni ọ̀rọ̀ pọ̀ ń bẹ o débi àwọn ọmọ yapa ọ̀rọ̀ pọ̀ ń bẹ. Ẹ kúkú mọ̀ pé mi ò kì í ṣe prophet but mo mọ̀ kíní kan ó dá mi lójú gidigidi. I understand things of the spirit. Oníkálukú ló ní ẹ̀bùn tiẹ̀ o ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ ní ẹ̀bùn tí èmi lẹ́bùn tèmi. Èmi ò kì í ṣe prophet o ṣé mọ̀ pé àwọn prophet àwọn náà máa ń rí ayé tó máa ń rí ọ̀run ṣé mọ̀ pé Olúalọ prophet ni. Prophet Adebayo network okay picture okay kí ló ní kí okay drag the puzzle oh God o ẹ wo mi mọ drag the okay ọ̀rọ̀ kíní ti sú mi o but kí ló mú mi jáde ṣe ni wọ́n dẹ̀ ń bọ̀ báàdì mi Prophet Adebayo said àwọn ti bá wọn rí ìsọ̀rọ̀ kí ni mo bá wọn sọ kí wọ́n á sọ ẹ dẹ̀ mọ̀ pé mi ò ní parọ́. The man has been trying to warn people about Oluwalo since ó tán. Babe Susie babe, how are you darling? You are spiritually insulated. That is known. Thank you my bro. Sheila ajá tèmi nìkan ṣoṣo. My brother, I know. Ẹ mọ̀ pé pàtí mo wá bí àṣẹ lórí but mi ò fẹ́ kí everybody sọ opinion ẹ̀. I don't want to put my opinion on anybody. One thing tí mo mọ̀ tó dá mi lójú. Glory. Wọ́n gba ògo. Wọ́n gba kíní kan ògo ló ń jẹ́ wọ́n ti bà ayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ Nàìjíríà. Àwọn pastor yẹn wọ́n ti damage èèyàn. Ìyàwó Olúalọ fún ara ẹ̀. Ó mọ bó ṣe ń lọ òun fún ara ẹ̀ ń sọ ẹ sì máa gbọ́ lẹ́nu ẹ̀. Ọjọ́ náà dí kan lẹ́nu. So Pastor Olu Alo wọ́n ló lo ìyàwó ẹ̀ ni another prophet now confirm it. Yeah, this is loud. Ìyàwó ló lo òun. Isamori be my party. If you come for Rotimi, I will fight you. Try and make peace with Rotimi. Rotimi mi ò ní mi ready àti mi lè bájà. Kò sí nǹkan mi ò bájà. Kí ni fẹ́ máa bájà fún? Ó wà láàyè tẹ̀ mo wà láàyè ara mi. So why tí máa fi bájà? Kò ṣẹ̀ mí now. Ó ní o understand. And I love you, Sister Maureen, since I has been following you. I always say the truth, nothing but the truth. Kí ni fẹ́ máa parọ́ fún? Ọjọ́ mélòó ẹni tó máa sùn létà mi tó máa jí lọ́la ni màá ní mo máa parọ́. Mi ò ń dá blog, kò sí blogger tó lè lóun fẹ́ drag mi ní dá ẹ lóhùn. Yes, kò tí ì sí. Wọ́n máa drag mi, màá kàn máa wò ẹ́ báyìí ni. Mi ò ní dáhùn. Because kò sẹ́ni tó lè distract mi mo mọ ibi tí mò ń lọ. Ṣé rí kò ṣe mí náà kí ni fẹ́ máa bàjà fún ẹbí Bánjọ ló ń twist everything màá dẹ̀ gbé ìbọ̀rọ̀ Bánjọ wá màá tú gbogbo ẹ̀ màá sẹ́ǹdì ẹ̀ gbọ́ àwọn eléyìí tó wọ́ọ̀sì sì pọ̀ bọ̀ èyí ò ń ṣọjọ́ ọ̀rọ̀ ti Bánjọ mo kàn fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yin fàájà mọ̀ pé mi ò ní anything against yín kí ni màá máa bínú sí yín ẹ̀ ń tú àṣírí láti tú àwọn èèyàn sílẹ̀ ìdùnnú mi ni kẹ́ ẹ liberate àwọn èèyàn káwọn èèyàn bọ́ ní oko ẹrú tó kó wọn sí àwọn pípù ti bà ayé wọn jẹ́ oògùn náà fi ń control wọn wọ́n dẹ̀ ṣe bíi pé Jésù so why ẹ̀dẹ̀ ń tú wọn. The last one mo gbọ́ kan ní èyàn kan sẹ́yìn dẹ̀ sí mi mo ní mi ó ní kí n gbọ́ mo gbọ́ kan báyìí mo dẹ̀ dúró lórí steering so ọmọ èèyàn tó liberate nínú yẹn ni
èmi ni mo mọye èèyàn tí Ọlọ́run ti gba owó tèmi tí mo jókòó ṣé mo mọ̀ ni. I will go some places àwọn èèyàn máa dá mi dúró síta mọ́ ní God bless you. So kí ni mo fẹ́? Ṣé mi mọ̀ ṣe mi ni mo wà láyé ni? Ẹ̀rọ pé mo ti ní pa mí dànù nítorí Ọlọ́run bá wà lẹ́yìn mi. So why Adeola Adebisola Ode, my sister, how are you? So why will I come out and be fighting èèyàn tó ń sọ òtítọ́? Anybody lè ní problem pẹ̀lú èmi ò ní problem pẹ̀lú yín. Why? So ṣé mi ò mọ bó ṣe ń operate ni? Nígbà tó bẹ̀rẹ̀ damage control, that was why I came in that àwọn tí ń ṣe damage control. Bó ti ṣe damage control mo dẹ̀ sọ fún ọ̀sìn nígbà tí mo bá sọ mo ní bìkẹ́ àwọn people ti bẹ̀rẹ̀ damage control. I know them. Kí ni wọn fojú mi rí? Ẹ lọ sórí internet àìmọye oríṣiríṣi tó kàn ń pa mi tí ò true mi ò dá wọn lóhùn. O lè ṣe irú case tó ń ṣe, o lè máa liberate èèyàn. Wọ́n máa attack ẹ. O lè ṣe nǹkan tẹ́ ẹ lè ṣe. Bó ṣe attack ẹ spiritually, no máa attack ẹ physically, no máa go to court pẹ̀lú ẹ. Kò ń ṣe ẹrù ọmọdé. Because it's multi-billion pounds empire ló ń tiwọ́ bọ̀ yẹn. Because wọn ò fẹ́ káwọn ẹrú tó ń kó sínú ìgbèkùn. Wọn ò fẹ́ kó yè. So why should I wake up? I'm telling you, inú mi dùn. Mo rí àwọn ọmọ kéékèèké ń sìn. Our children are coming out. They are doing video. They are exposing them. And I'm happy. It is my joy. Ìjọ tí mo rí Rotimi tó ń ṣe nǹkan tó ń ṣe yẹn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo ní Ọlọ́run continue to empower him. Let him continue to expose them. So why tí ó fi máa jẹ́ pé òun ni màá wá jókòó? Ni màá máa ní pé kó má ṣe nǹkan tó ń ṣe. Kí ló kàn mí? Mo ní ìdí platform. Mi ní ìdí blogging. Mi ò ní kó má ò fẹ́ ṣe mọ́. It's not homes and properties, real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi. It's not limited, you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. It's not lónìí industrial land ó ń bẹ níbí. Bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate. Àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe. Ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. It's not homes and properties ó táwọn yọ ẹjọ́. Ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu. Bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ni. Torí agbóhùntẹ̀jọba àtúnjọ lóòótọ́. Torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ it's not homes and properties. Yeah. Real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi. Tó jójúlówó. It's not limited, you are too much o. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa BEMBEYEKE TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó. Ẹ wo ó ní lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró. Tí ẹ̀yin náà bá ti ń wò ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kíni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ̀dẹ̀ máa wò ó. God bless you. BEMBEYEKE TV. Ẹ ṣé gan.